ẹ gbà mí o wọ́n kàn fẹ́ di ẹ̀bi ikú Mohbad ru ọmọ mi ni. Abilékọ Ògèdèngbé ló sọ bẹ́ẹ̀. ẹ gbà mí o gbogbo ọmọ Nàìjíríà ẹ má jẹ́ kí wọ́n fọwọ́ ọlá gbá mi lójú lásán. Abẹ́rẹ́ tọmọ mi fún olóògbé Mohbad kọ́ ló pa á. Ohun táwọn ọlọ́pàá tí wọ́n fìwé pè é nígbà tí wọ́n fẹ́ béèrè ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ wí ni pé àwọn ò ní pẹ́ jù ú lẹ̀ àti pé táwọn bá ti parí àyẹ̀wò sára òkú olóògbé náà tán làwọn máa ti kéde èsì àyẹ̀wò táwọn ṣe táwọn sì máa sọ bọ́rọ̀ ikú náà ṣe jẹ́ gan-an. Ṣùgbọ́n ejò ọ̀rọ̀ yìí ti ń lọ́wọ́ nínú báyìí. Ọjọ́ ti ń gorí ọjọ́ lẹ́yìn tí wọ́n parí àyẹ̀wò sókú Mohbad. Àwọn ọlọ́pàá kò fèsì rárá. Wọ́n lésì àyẹ̀wò tí ì jáde. Oṣù kan ti ń kọjá báyìí. Èyí ti ń fi hàn pé níṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ di ẹ̀bi ikú olóògbé náà ru ọmọ mi. Ẹ gbà mí, ẹ má wò mí níran o. Èyí àtàwọn ọ̀rọ̀ míì ló ń jáde lẹ́nu abilékọ Ògèdèngbé tí í ṣe ìyá nọ́ọ̀sì Fèyíṣayọ̀ Ògèdèngbé tó fún olóògbé Ìléríolúwa Alọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad lábẹ́rẹ́ kó tó kú lọ́jọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Nínú fídíò oníṣẹ́jú díẹ̀ kan èyí tí abilékọ Ògèdèngbé ṣe síta tó ń jà ròyìn lórí ẹ̀rọ ayélujára ni ìyá òun tó jẹ́ opó ti sọ pé ọmọ òun kì í ṣe ayédèrú nọ́ọ̀sì rárá gẹ́gẹ́ báwọn kan ti ṣe ń gbé ipò yí ẹnu nígboro báyìí. Ó ní akọ́ṣẹ́mọṣẹ́ nọ́ọ̀sì lọ́mọ mi, èyí sì dá mi lójú dáadáa. Ilé ìwòsàn aládàáni kan nípínlẹ̀ Ògùn ló ti kọ́ṣẹ́ nọ́ọ̀sì. Lẹ́yìn tó parí ẹ̀kọ́ṣẹ́ rẹ̀ tán lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ló tún ṣiṣẹ́ sin ọ̀gá náà fún ọdún kan gbáko. Kì í fi iṣẹ́ ẹ̀ falẹ̀. Bẹ́ẹ̀ ló jẹ́ pé látìgbà tó ti ń fàwo òyìnbó jẹun kò bọ́ fọ́mọ lọ́wọ́ rí. Kò sẹ́ni tó lè fẹ̀sùn kàn pé ó fìgbà kan ṣe abẹ́rẹ́ gún fóun rí. Gbogbo ẹ̀sùn tí wọ́n kàn fi ń kàn pátá yìí kì í ṣe òótọ́ o. Kẹ́ẹ̀sì máa wò ó, kò dá nìkan gún olóògbé yìí lábẹ́rẹ́ o. Ẹbí àti ọ̀rẹ́ Mohbad náà wà lẹ́gbẹ̀ẹ́ lákòókò tó fẹ́ gún lábẹ́rẹ́. Lára àwọn tó wà lọ́dọ̀ ẹ̀ ni àbúrò ìyàwó olóògbé tí wọ́n ń pè ní Spending. Ọmọ́wùnmí tí í ṣe ìyàwó olóògbé náà wà níbẹ̀ lọ́jọ́ náà lọ́hùn-ún àtàwọn míì bẹ́ẹ̀ ni wọ́n wà ńbẹ̀ tí wọ́n fi ránṣẹ́ pé ọmọ mi pé kó wá tọ́jú Mohbad nígbà tó fọwọ́ ṣèṣe níbi tó ti ń bá Prime Boy jà tán. Ẹ̀bẹ̀ kan ṣoṣo tí mò ń bẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni pé kí wọ́n gbóhùn ẹ̀bẹ̀ mi o, kì í ṣe ọmọ mi ló pa Mohbad gẹ́gẹ́ báwọn kan ṣe ń sọ pé bóyá abẹ́rẹ́ tó gún olóògbé náà ló pa á. Abẹ́rẹ́ tí gbogbo ayé ń gbà náà ni wọ́n gún fún un o. Ẹ dákun ẹ ṣàánú ìkúnlẹ̀ abiyamọ o. Báyìí ni ìyá nọ́ọ̀sì alábẹ́rẹ́ náà sọ. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.